ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. ẹ kú iṣẹ́ òní, ẹ kú àtàárọ̀, ẹ kú kó lè dáa tí gbogbo wa ń bá kiri. níbikíbi tí a bá wà tá bá ti ń gbọ́ iléeṣẹ́ rédíò yìí, orí ètò Jẹ́ n Wí Tèmi la wà, níbi tí a ti máa ń mú oríṣiríṣi àkọlé wá tí a sì máa ń pe àwọn àlejò pàtàkì wá sórí ètò náà láti wá là wá lọ́yẹ̀ lórí àkọlé tá a bá yàn láàyò. ǹjẹ́ kí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí lórí ètò Jẹ́ n Wí Tèmi? Ìpèníjà ààbò láwùjọ wa lásìkò tí a wà yìí. Kí lohun tí a lè ṣe, ìgbésẹ̀ wo la lè gbé? À ń gbọ́ lọ́tún, à ń gbọ́ lósì, à ń gbọ́ láríwá, à ń gbọ́ ní gúúsù wípé wọ́n ń jí àwọn èèyàn gbé. Bẹ́ẹ̀ náà sì ni bí wọ́n ti ń jí wọn gbé yìí, wọ́n á máa béèrè owó rẹpẹtẹ kí wọ́n tó fi wọ́n sílẹ̀. Yàtọ̀ sí eléyìí, àátúrí yí pé àwọn kan wà tó jẹ́ wípé wọ́n á jí ẹni ẹlẹ́ni gbé, wọ́n á lọ fi ṣoògùn owó, wọ́n á jí ẹni ẹlẹ́ni gbé, wọ́n á lọ tà á. Àwọn míì àti ẹ̀dídé pààyàn ni. Nílọ́lọ́ yìí ńlá sì ń gbọ́ bí wọ́n ti lọ pa àwọn ọba aláyé méjì tí wọ́n lọ dẹ bùbá fún wọn. Níbo là ń lọ? Níbo là ń bọ̀? Àwọn wo gan ló ń ṣiṣẹ́ láabi yìí? Àwọn wo ló wà nídìí ẹ̀? Àwọn wo ni ológùngùn tí wọn ò jẹ́ àrímú mí? Àwọn wo ló ń fi ètò àlàáfíà ilẹ̀ wa gbálẹ̀? Àwọn wo ló ń da àlàáfíà ìlú láàmú? Kí la lè ṣe? Ìgbésẹ̀ wo la lè gbé? Kí làwọn agbófinró wa lè ṣe? Ṣé àwọn agbófinró nìkan lọ̀rọ̀ kàn ni? Ẹ máa ní ìbéèrè yẹn ń pọ̀ bẹ́ẹ̀ ni. Àlejò wa ti wà ń kalẹ̀ láti fún wa ní ìdáhùn sí àwọn ìbéèrè náà. Àlejò wa náà sì ni alukoro àjọ elétò ààbò So-Safe, Assistant Commander Maruf Yusuf. Alukoro àjọ So-Safe, agbẹnusọ bẹ́ẹ̀ bá pè wọ́n lálukoro tẹ̀sí pé wọ́n lágbẹnusọ náà ibì kan náà ni. Àlejò wa Assistant Commander Maruf Yusuf, ẹ káàbọ̀ sórí ètò Jẹ́ n Wí Tèmi. Ẹ ṣeun púpọ̀ atọ́kùn, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ kú kó lè dáa. Bákan náà mo kí gbogbo àwọn èèyàn wa gbogbo ibi tí wọ́n ti láǹfààní láti máa gbọ́ ètò yìí, kí Olúwa Elédùà kó túbọ̀ máa dúró ti ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ ṣeun. A ní a fẹ́ sọ̀rọ̀ nípa ìpèníjà ètò ààbò láwùjọ wa lásìkò tí a wà yìí. Ọ̀nà wo la lè gbé gbà? Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ elétò ààbò, kí ni ojú ìwòye yín kí a tó lè sọ wípé ààbò wà láwùjọ kan? Kí làwọn nǹkan tá a máa rí? Ààbò wà láwùjọ yẹn, kí làwọn nǹkan tá a máa rí? Ẹ ṣeun púpọ̀ atọ́kùn. Ìbéèrè tẹ́ béèrè yìí kò ṣe láti wá èsì sí, kì í ṣe ohun tó le púpọ̀. Nítorí tá a bá wò dáadáa nínú àwọn oríṣiríṣi ìwé tá a ti kà, àkà Bíbélì, àkà Kùránì, àkà oríṣiríṣi ọ̀rọ̀ kan wà tí yóò rọra yọ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò tán nígbà tí Olúwa dá ayé. Nígbà tí Olúwa kọ́kọ́ dá ayé, ó ní ayé sì rí jújú. Ayé rí jújú yẹn ni pé gbogbo nǹkan ń dàrú pọ̀ mọ́ra wọn, kò rí bó ṣe yẹ kó rí. Kò tó. Bàbá lọ wo inú ìwé àwọn bàbá wa, wọ́n ní ẹyẹ ò ké bí ẹyẹ, eku ò ké bí eku, ọmọ èèyàn náà òun gan fúnra ẹ̀ náà ò fọhùn bí èèyàn. tó ń túmọ̀ sí pé kò sí ìfọ̀kànbalẹ̀, kò sí ìfàyàbalẹ̀. Èmi ò gbọ́ tiẹ̀, ìwọ ò gbọ́ tèmi, èdè òyédè. So gbogbo bí tá a bá ti ráwọn ohun tó bá ti ní í ṣe pẹ̀lú pé bó ti yẹ kó lọ rèé, bó ti yẹ kó rí rèé, tí ò bá ti rí bẹ́ẹ̀ tó wá di pé à ń káyà sókè. Ó yẹ ká wò dáadáa kó dàbí pé àdúgbò tá a wà yìí, àbágbègbè tá a wà yìí, àbí atẹ́gùn tí ń fẹ́ yìí kò fẹ́ ní àlàáfíà nú, àfi ká dìde ká sakítí mápá lórí ẹ̀. Ẹ ṣeun fún àlàyé tí ẹ ṣe fún wa yìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí òṣìṣẹ́ elétò ààbò, ẹ fojú wò ó, kí ni àwọn nǹkan tó ń fa àwọn àpẹẹrẹ tẹ́ ẹ mú wá yẹn láwùjọ tó fi máa di wípé ìkáyàsókè máa wà, tó fi máa di wípé a ò lè láǹfààní láti rán ọmọ níṣẹ́ lóru àbí lálẹ́ pàápàá
tó jẹ́ wípé bàgbàlagbà gan bá rìn lọ ní ọ̀nà kọ̀rọ̀ ẹ̀rù máa bà á ni ọ̀nà ẹ̀kọ̀rọ̀ bí àṣà àwọn ọ̀rẹ́ mi kan á ní ọ̀nà ẹ̀kọ̀rọ̀ ẹ̀rù máa bà á ni ìbá àjà àárọ̀ ni o ìbá àjọsán ni o ìbá àjálẹ́ ni o ìbá àjòru ni o ká ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ máa wá sọ àwọn tó ń jí lọ síbi iṣẹ́ ní ìdájí nínú hílàhílo nínú ìkáyàsókè nẹ̀ kí ni àwọn nǹkan tó ń ṣokùnfà àwọn nǹkan wọ̀nyí. ẹ ṣeun púpọ̀ àwọn bàbá wa nínú òwe tiwọn wọ́n ní amúkù ẹrù ẹ̀ ó wọ́ wá lọ ń bójú wo òkè láì mọ̀ wípé ìsàlẹ̀ gan ni ó ti wọ́ wá. ẹ rí mi pa tó bá jóbe kó jẹ́ tẹ̀yìn àgbà. ẹ rí mi pa. bàbá wo ọ̀rọ̀ ààbò dáadáa tá a bá fẹ́ kó láti lẹ̀ ẹ rí i pé ìṣòro a máa lẹ́ka ìṣòro a máa ní ọ̀pọ̀ igi ó dàbí igi ni ó ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ni ó ní gbòǹgbò àwọn bàbá tẹ̀síwájú dáadáa wọ́n á ní taproot àwọn kan wà root wà taproot wà pé gbòǹgbò àwọn míì wà tó yẹ pé wọ́n á ní ó ní olúpòdo ó kàn lọ tó wọlé lọ bàbá fẹ́ hurú igi bẹ́ẹ̀ yẹn àfi ká gbẹ́ ilẹ̀ kílẹ̀ jì dáadáa. kan tó rí gbòǹgbò yẹn fàyọ. tí wọ́n bá ti wá farabalẹ̀ iye ọjọ́ tó bá fẹ́ gbà wọ́n oṣù ni ọdún ni ó tó fẹ́ fi rí kíní yẹn hu láti ilẹ̀ dáadáa kò sí ní bàbá ti ń gé igi òun náà bàtà ní bàbá ti gé igi arúwé ni tó bá pé igi aburú la bá náà gé pé a ti gé tá a gé lágé mọ́lẹ̀ dáadáa. tá a yọ gbòǹgbò ẹ̀ tá a yẹ gbòǹgbò ẹ̀ yóò tún padà ṣe kíni yóò gbà bò mí. tá a bá wọ ọ̀rọ̀ ààbò lọ dáadáa ẹ̀ rí wípé ọjọ́ tí a lè dé ìfọ̀kànbalẹ̀ àti fàyàbalẹ̀ pé ààbò máa wà oníjọ́ tí gbogbo apáta tá a bá padà sẹ́yọ kan pé wọ́n wo ilé ayé wọ́n fẹ́ ka sẹ́ńsọ̀ pé àwọn èèyàn kan ṣo ló wà láyé tó bá ti jẹ́ pé èèyàn kan ṣo ni ààbò á wà nítorí pé èèyàn ò lè ra ẹ̀rọ móhùnmáwòrán sínú ilé kó jí gbé fún rẹ̀ kó tún á gbéra kó náà làgọ́ ọlọ́pàá kó lọ fẹjọ́ ara ẹ̀ sùn rẹ̀ kó yẹ pé òun náà ni ó tún dájọ́ ara ẹ̀ fúnra ẹ̀ so kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níbi tá a bá ti rí èèyàn kan tá a bá ti rí èèyàn méjì tó túmọ̀ sí pé ìdàgbàsókè ń wà nírú àwùjọ bẹ́ẹ̀ kò sí ni a máa rí àwọn ọmọkọ́mọ a máa rí àwọn èèyàn kéèyàn a máa rí ẹbíkẹ́bí a máa rí ìrankíran a bẹ̀rẹ̀ sí rí ọ̀rẹ́kọ̀rẹ́ a máa rí ayakáya a máa rí ànákáná oríṣiríṣi bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí yóò máa jẹyọ láwùjọ wa tá a bá sì wò dáadáa ẹ rí i pé gbogbo àwọn ìròyìn tá à ń gbọ́ lóríṣiríṣi ìròyìn àárọ̀ ní tọ̀sán níta lẹ́ni ó kéré náwọn ìròyìn tẹ́ máa gbọ́ pé ọmọ 100 ọdún àwọn mà ní ó mà bẹ́ gìjà sínú ọgbà ẹnìkan ló lọ kólé mbẹ́ àbí bàbá kan tó ti ń lò bíi 120 years a lè gbọ́ ó wọ́n nínú àwọn ìròyìn wa tí à ń gbọ́ bí kò ṣe pé a gbọ́ pé ọ̀dọ́ la ń gbá àwọn ọ̀dọ́ kan láti bí èjì ọmọ ọdún 18 ẹ máa gbọ́ ọmọ 30 ọdún ọmọ 40 ọdún tá a bá túdìí ẹ dáadáa rí i pé àwọn tí kaṣọ tẹ gbogbo sì wà lára wọn dáadáa làwọn tí ń ṣèkọlù aburú yìí. ṣùgbọ́n àwọn kan náà wà tán mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tán ní àwọn àgbàlagbà kan bíi ẹni 60 ọdún sí 70 ọdún wà nù wọn. tá a bá ń sọ àwọn yẹn ẹ rí i pé àwọn yẹn wá ní kékeré láti ń pẹ kan rókù àwọn yẹn ti bẹ̀rẹ̀ láti kékeré ó ti jingiri sí wọn ní. lára àjẹ́ pé wọ́n ti ṣe tipẹ́ wọ́n dàgbà sínú ẹ̀ ní. ọwọ́ ò tí ì tó wọn kì í ṣe pé wọ́n ṣe bẹ̀rẹ̀ nígbà tí àgbàdé sí wọn. wọ́n fi ṣàǹkó. tá a bá wo àwọn ọ̀dọ́ wa dáadáa ó yẹ ká múra dáadáa pẹ̀lú àwọn ọ̀dọ́ lásìkò tá a wà yìí bàbá sì fẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́ a lè yọ àwọn òbí kúò a sọ̀rọ̀ bàbá a sọ̀rọ̀ ìyá a béèrè pé báwo ni wọ́n ṣe tọ́ wọn sí ọ̀nà wo ni wọ́n gbà fi tọ́ àwọn òbí yẹn nígbà táwọn wá ń bímọ báwo làwọn ṣe ń tọ́ ọmọ ṣé bí wọ́n ṣe tọ́ àwọn tí wọ́n yanjú lẹ́ni bẹ́ẹ̀ làwọn ń tọ́ àwọn tí wà lásìkò yìí. nígbà míì wà tá a máa ń sọ pé a fẹ́ fìfẹ́ hàn sọmọ pé ọlá tí mo ní mo fẹ́ kọ́mọ gbádùn tí a kẹ ọmọ lákẹ́bàjẹ́ a tẹ nífẹ́ kọ́mọ jìyà rárá a nífẹ́ kọ́mọ jìyà rárá bẹ́ẹ̀ sì ni àwọn onílé kejì ó máa wò wá pé àwọn ọmọ yìí ni ó padà kó bá bàbá yàgbà tí ò kẹhùn sọ̀rọ̀ yóò ṣe kí ni yóò padà kẹtàn sáré òun làwọn bàbá wa wí. so gbogbo eléyìí àfi ká padà wá sísàlẹ̀ pátá ká wálẹ̀ pátápátá pé aṣọ ìgbà òun là ń dá fúngbà bí wọ́n ṣe tọ́ àwọn kan lánàá tí wọ́n yaare bàbá fọwọ́ bẹ́ẹ̀ fi tọ́ àwọn ọmọ lẹ́yìn àfi káwa náà máa yí bígbà bó ṣe ń ṣe kí ni bó ṣe ń yí ẹjá wò báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kọ ìyàwó lóde òní àbáwọn obìnrin wa tí wọ́n ń kọkọ lénìí ṣe ẹlòmíì wọ́n á ní àkọ̀tán òun lajá ń kọ mí ẹlẹ́dẹ̀ àkọ̀tán ẹlẹ́dẹ̀ ń kọ bí ajá ni wọ́n ó díjú tán pátápátá ni pé ìyàwó yìí mi ò tiẹ̀ fẹ́ mọ́ mo yin òun àtọmọ ẹ̀ dànù mi ò fẹ́ rí wọn mọ́ irú òbí tó lè ronú báyìí pé nítorí pé òun àti ìyàwó ń jà yóò sì wáá fi kíní yẹn náà ran ọmọ pé ìfẹ́ rọmọ ẹ̀ mọ́ rárá òun ìyàgbọ́n òun lọ́mọ́ra àmọ́ lọ mú àwọn òwe kan tó yẹ pé kò bá àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ mú pẹ́pẹ́ ìjọ tó ń gbòwe yìí kalẹ̀ ọ̀tọ̀ ni tó ń gbà àwọn òwe yìí kalẹ̀ fún. òun wá wò bí ọ̀nà àbáyọ. bàbá àti ìyá wọn ń tọ́ ọmọ wọn tí ìrọmọ tọ́ látọ̀yanjú
láwa sọ pé àwa fa obìnrin kalẹ̀ obìnrin míì bẹ́ẹ̀ tó pa kíkanjú ni wọ́n ó tó gbé ó gbé bẹ́ẹ̀ kọ́ ọmọ sígbà ìyá ẹ̀ pé ó yá kó máa lọ tọ́ yóò tọ́ ṣùgbọ́n ṣé gbogbo wa náà ní Olúwa fi ìtọ́ ọmọ ẹ̀bùn yìí lọ́lọ́run fi fún so òun wà kọ́ ọmọ lọ nígbà tó òun náà iṣẹ́ bójí ojí mi tí àwọn obìnrin wa náà tí wọ́n yàn láàyò pé àti jẹ àti mú wọ́n kàn fà àwọn ọmọ sílẹ̀ ńlé oríṣiríṣi ẹ̀kọ́ làwọn ọmọ yóò máa wá gbà èmi ò yàbò ran tí ó kó nílé tó ní òun ti rá àwọn ọ̀dọ̀ ọ̀rẹ́ kan lòun ń sùn àwọn ìyá náà sì ti nífọ̀kànbalẹ̀ pé ọmọ dáadáa ni wọ́n bàbá wọn náà èèyàn rẹ̀ ni wọ́n ó kúkú ti tójú bọ́ níta gbangba tẹ bá rí fámìlì mi wọ́n dán lójú wọ́n rẹwà wọ́n yáyì ṣùgbọ́n níbi ìtọ́mọ́ ó kù díẹ̀ káàtó so irú àwọn ọmọ ilẹ̀ máa gbọ́ kí wọ́n ń sùn náà ọjà káàkiri tó tẹ́ bá bí wá pé àwọn wo ni ṣé àwọn òbí kan wà tó yẹ pé tí wọ́n bá ti bí ọmọ bẹ́lẹ́dù àṣẹ tó nìyẹn pé inú ọjà làwọn ọmọ yìí ó máa sùn ni ṣé látọ̀run bẹ́ẹ̀ ni wọ́n ti kọ́ ni àbáwọlá délé ayé la yí ètò àwọn ọmọ yìí dà àbìrà wa ń bẹ̀. tàyí àkọsílẹ̀ wọn padà àwọn ọmọ tá à ń bá nú ọjà tí wọ́n ń sùn sínú ọjà yìí lọ́jọ́ ànálẹ̀ àbíjọ́ tó ń bá nọ́jà tán àbẹ́ lómi tó yẹ pé àti ìrọ̀rí ẹ̀ inú ọjà yìí ní wà ní gbogbogbà ó yẹ ká bìrà wa tá a bá sì wá wádìí gẹ́gẹ́ bí àjọ sọ́sẹ̀fẹ́ Ogun State Community Social Orientation wà nù ohun tá à ń ṣe pé ẹjẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ká là wọ́n lọ́yẹ̀ ká jí làákàyè wọn torí pé làákàyè náà máa sùn gbà míì pé ká jí wọ́n ní bẹ́ẹ̀rì bá ṣe ìwé oko ají pépé ni bó bá jẹ́ òwe kó jẹ́ tẹ̀yìn àgbà bẹ́ẹ̀ lómi ìbá ti ń sùn bó bá sì rẹ́ nìkan sí létí yóò pèrè ẹ̀ padà àwa ń ṣàkíyèsí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí bíi pé kọ́ ni bàbá mi ti kọ ìyá wa sílẹ̀ ìyá wa náà ọ̀dọ̀ ọkọ tí wọ́n gbé wa lọ kò fẹ́ rí wa wọ́n wá dá wa padà sí agboolé lọ́dọ̀ bóyá àbúrò bàbá wọn kan àbẹ́gbọ́n bàbá wọn kan tó yẹ pé ìtò wà ń gbà ya tiẹ̀ náà kò tí ì tó rán àmọ́ ìlú wa di fìtínà tí wọ́n di wàhálà sí wa lọ́rùn lóde òní o tí wọ́n hàn wá lè mọ̀ yìí o ìyẹn nìyẹn lápá abẹ yẹn so tábà tó wá wò dáadáa ẹ rí i pé ìwà sọnù láwùjọ wa lé nìyí ìwà ká ní tẹríba ni o ká ní ìgbàgbọ́ sí iṣẹ́ tá a bá fọwọ́ ara ẹni ṣe ṣàpè èèyàn lè nígbàgbọ́ sí ìyàn sẹ́ ẹ̀dá ọmọlàkejì ẹ̀ tí ó tún wá wò pé bó ṣe gbẹ́ nìyẹn gbọ́ ìjẹ́wọ̀ náà ti ẹ̀gbá ara ẹ̀ gbọ́ tí ò ní fọkànbalẹ̀ lórí ara ẹ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí yóò padà yè ètò ayé sì ni nínú ọ̀rọ̀ ààbò wípé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ ṣiṣẹ́ láàárọ̀ ayé ẹ̀ tó o bá ṣiṣẹ́ yóò wá gbòmìnira tó ń pè freedom ńgbà kan bó bá gbòmìnira yẹn tán òun ni olódi graduation tó bá gbà tán ọ̀ṣẹ̀ tí wọ́n á bẹ̀rẹ̀ ìpele míì pé bí wọn náà ṣe ní customer àìlè ní sùúrù láwọn ìpele téèyàn fi ń jẹ́ èèyàn láyé yìí òun ni ó mọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀dọ́ òní tí wọ́n fi wá darí síbi pé ọ̀la kíákíá ọ̀la wéréwéré ọ̀la wàrà nígbà táwa wà kékeré wọ́n á ní ìlú kan jẹ́ Ọlọ́run ṣògo àmọ́ bẹ́ẹ̀ àmọ́ bàbá wa ni wọ́n sọ wọ́n ní ìlú kan jẹ́ sùúrù lérè sí kan tá a mọ̀ nú ẹ̀ nígbà táwa dàgbà náà sọ fún wa pé eléyìí sùúrù lérè yìí o òun ló ní ṣe pẹ̀lú contentment o kéèyàn ní ayọ̀ ọkàn kó láyọ̀ ọkàn pé ìwọ̀nba omi tí ń sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò bá yé kán yóò padà di ibú tó asọnù níbi ìwà àti láti tẹ̀lé ìlànà tí oríire fúnra ẹ̀ tó là kalẹ̀ àwa wá iná wọ́n ń pe iná kan nínú pòròpórò pé ọ̀là tó fẹ́ jó wuyì lẹ́ẹ̀kan náà tí ó sì kú lẹ́ẹ̀kan náà kò làwọn ọmọ wa ń tẹ̀lé tábà wo ọ̀rọ̀ ààbò yìí pé àwọn ọmọ tí wọ́n ń ṣe wọ̀nyí náà ṣé àwọn nìkan ni wọ́n ń daṣe ní ṣèrònú wọn nìkan ni àbí wọ́n rẹ́ nìkan tí wọ́n ń tẹ̀lé ṣàgbékalẹ̀ tí wọ́n nìkan náà ni àbágbékalẹ̀ tí wọ́n ní àbáwọn kan ni wọ́n ń kì wọ́n láyà tí wọ́n ń sọ pé yá ẹ̀rìn báyìí tẹ́ ẹ bá rìn bẹ́ẹ̀ irọ́ kì í sórí tí yìnyín ni kí yìnyín ó dàrú àti ṣé fáwọn kan tó ti rí bẹ́ẹ̀ ìyẹn la máa sọ̀rọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ àwọn tọ́rọ̀ kàn tá a bá ń sọ̀rọ̀ ààbò kì í ṣe security officers nìkan pé àti dá ọlọ́pàá lẹ̀ military wà ń bẹ̀ so-safe wà ń bẹ̀ pé àti kò sákàtà àwọn nìkan ni kí wọ́n ṣe a lè ṣe àṣeyọrí àti àṣeyege táwọn wá lórí ọ̀rọ̀ ààbò àmì àti dúkìá àfi kólúkúlùkù wa tọ́rọ̀ kàn ó bẹ̀rẹ̀ láti bí àwọn láńlọ́ọ̀dù wa gbogbo àwọn tí wọ́n kọ́lé àwọn láńlẹ́dì tí wọ́n kọ́lé àwọn tẹ́ ń gbà sílé ìjẹ́ fàṣíkò lẹ̀ ìjẹ́ tí ẹ̀ ń lọ sáwọn ìpàdé CDA àwọn CDC meetings tá à ń lọ bókè dádì àwọn ọmọ kan ti wá o wọn náà wọn fẹ́ wá gbalé o ẹjọ ẹ fún wa fọ́ọ̀mù tí ẹ ń fún wa ní community o kí wọ́n fìlì ẹ o ẹ béèrè bo ni wọ́n ti ń bọ̀ ìjẹ́ ẹ gbalé rí sákòókò ilé tó kọ́ fẹ́ gbà rí tó bá lóhun òun ti gbalé rí ok kí ló mú ẹ kí ló fi kí ló kó ń bẹ̀ ilé ibi tó ti kó tó fẹ́ fi wá síbí àdúgbò wo ni ìlú wo ni ẹ fún wa phone number àwọn bàbá tẹ́ ti gbélé wọn rí àbí ìyá tẹ́ ti gbélé wọn rí tó bá tó bí ọ̀sẹ̀ kan kẹ́ wá padà wá àáfún ilé sì bóyá anílé ń bí àbí ànílé ń bí gbogbo wa la kùnà owó agreement yẹn òun ló jẹ wá lógún bọ́ bá ti kó 10,000 lẹ̀ kò sí béèrè kan àfúnra wa láti kí ẹ̀ kódà kan tiẹ̀ fún fọ́ọ̀mù yẹn wà ní ọmọ gidi ni àwọn ọmọ tó tiẹ̀ mú wọn wáyìí ẹ rí i pé àwa tá a jẹ́ tá a kọ́lé tá a ń gbé ìfilé àwa náà ní tiwa àwa náà a ṣe kí ni
àní tiwa. ẹ ṣeun àlejò wa iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta ni a wà tẹ́ ti ń gbọ́ wa lórí ètò Jẹun Wí Tèmi. Àlejò wa lórí ètò náà ṣì ń tẹ̀síwájú láti máa bá wa sọ̀rọ̀. Agbẹnusọ àjọ elétò ààbò SOSAFE Assistant Commander Moruf Yusuf, ẹ jẹ́ kí a wo apá ibí yìí. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹ ti sọ́mọ́rọ̀ lẹ́ẹ̀kan, ẹ ní ojúṣe gbogbo wa ni a ò lè fi dá ẹ̀ka ètò ààbò kan torí a ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́, a ní àwọn ojúlalá kan fi ń ṣọ́rí, a tún ní àwọn tìyìn náà SOSAFE, aláwọn ọlọ́pàá, a ṣáà ní gbogbo wọn lẹ́lẹ́ka òjẹ̀ka bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ lọ sún àwọn ọmọ ogun náà wà ń bẹ̀, ọmọ ogun orí ilẹ̀ ń bẹ ń bẹ̀, ọmọ ogun ojú òfurufú wà, ọmọ ogun ojú omi gan wà. Síbẹ̀ ọ̀rọ̀ ètò ààbò yìí ó mà tún mẹ́hẹ̀ sí i. Kí lẹ rò pé ó fà á tí náà yẹn fi yá ń jó lọ síwájú táwa rò yìí pé ẹ̀yìn ló yẹ kó máa jó lọ gẹ́gẹ́ bí elétò ààbò? ẹ ṣeun púpọ̀. Tá a bá ń sọ̀rọ̀ ìwà ọ̀daràn yìí, ẹ rí i pé wọ́n pọ̀ oríṣiríṣi ni àwọn ìwà ọ̀daràn tí àwọn èèyàn wa tí wọ́n fi ń dá wàhálà sílẹ̀ ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan, àbí ká sọ pé ní lákòótọ́ ní orílẹ̀-èdè yìí. Ṣé níbi ọ̀rọ̀ àwọn oògùn olóró ni a fẹ́ sọ ni? Tá a bá wò yẹn náà, ẹ rí i wípé kò sí igbó tá à ń sọ yìí náà, kì í ṣe pé ń jábọ́ látọ̀run. Àwọn kan ló ń gbìn. Àwọn kan ni wọ́n ń gbìn. Ẹ sì wò náà àwọn àdúgbò tí wọ́n ń gbìn sí yìí náà, tá a bá wò dáadáa, àwọn chairman kan ni wọ́n ní community ibi tí wọ́n ń gbìn sí. Kò sí tá a bá sọ pé ibìkan jẹ́ forest, ó ń já igbó aginjù kan rèé o. Aginjù yìí yóò ní family tó ní igbó. Tó níbẹ̀. Ibi tọ́rọ̀ ilẹ̀ tiẹ̀ délé ni pé ilẹ̀ yìí kò lólúwa. Kò sílẹ̀ tí ò lólúwa báyìí. Kò sílẹ̀ tí ò lólúwa. So àwọn chairman yẹn iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Pápá pèèyàn ní sídé chairman, òun ni chief security officer ní àdúgbò tó. Bẹ́ẹ̀ náà làwọn bàbá wa, àwọn olóyè jankan, gbogbo àwọn bàbá wa baálẹ̀, gbogbo wọn pátápátá náà ni wọ́n ní àwọn tí wọ́n fi joyè, wọ́n lákírọ́gun, wọ́n lákọ̀gun, gbogbo àwọn oyè ńláńlá tí wọ́n kó fún wọn yìí, ohun tí wọ́n fi wọ́n sípò fún ni wípé kán lè ṣe àkóso, kán ṣe àmójútó ní àwọn àdúgbò wa. So gbogbo ìgbà tá bá ti wá ń rí àwọn nǹkan tá a rí pé ó lè fà á kí omi àlàáfíà ìlú wa kó má tòrò, àfi ìyẹn ni ó gbé wa lọ síbi wípé ká máa ṣe òfófó. Gbogbo ohun tá a bá rí pé ó lè da àlàáfíà ìlú wa rú, ká rí pé a fi tó agbófinró létí. Aláwọn ikọ̀ kan nínú àwa tá a jẹ́ àwa ọmọ ìlú nípínlẹ̀ kọ̀ọ̀kan tó já sí pé a ní àyà kókó nàkí bí bá a bá rí nǹkan á wí, kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. àmọ́ àwọn tá a fẹ́ sọ fún àwa ò ní gbà. Bẹ́ẹ̀ náà la sì ní àwọn ọ̀ràn kan náà tó jẹ́ pé rírí gbígbé mọ́ra láì ní sọ ọ̀nà méjì ní pín sí. Bàbá aláṣọ náà nísìnyí àkúmọ́ àwọn tí wọ́n máa ń lé wọn káàkiri. Bẹ́ẹ̀ náà sì ni ìta sọ níjẹta àbí tá a sọ ń jò ní wọn ò ṣe nǹkan kan sí. Ibi tọ́rọ̀ dé lórílẹ̀‐èdè ilé ní nípínlẹ̀ Ògùn tiwa tá a wà yìí àti ibi tí àwọn èèyàn ti ń láǹfààní láti gbọ́, kò sí ohunkóhun kan tí a bá rí pé a ṣàkíyèsí ẹ̀ pé ó lè da omi àlàáfíà wa tó ń tòrò rú nípínlẹ̀ kan tí a ó gbé lọ fún agbófinró. A sì máa ń sọ fáwọn èèyàn wa lórí ètò káàkiri náà pé bẹ́ẹ̀ bá lọ́rọ̀ kan tẹ́ ẹ fẹ́ sọ, kì í ṣe gbogbo àwa tá a kó yúnífọ̀mù tá a dì kákàdì kúkú yìí náà ẹ lè bá sọ̀rọ̀ lóòótọ́. Bá a bá dé àgọ́ ọlọ́pàá, ẹni tó jọ̀gá pátápátá ni ẹ kàn sí ń bẹ̀, ìtorí yín ni DPO ṣe wà ń bẹ̀, ẹ kàn sí DPO. Kódà ibi tí mo ń sọ̀rọ̀ yìí bá pàjọ́ SOSAFE lẹ́wà lẹ́wà rí pé alukoro bí ti ń sọ̀rọ̀ lórí rédíò iṣẹ́ ilé yóò níkùn tí ó fi gbọ́rọ̀ sí ṣá. Ẹ bá ń wá nọ́mbà kọ̀mándà wà, bẹ́ẹ̀ bá ti dé headquarter wà, ẹ bá kọ̀mándà sọ̀rọ̀, ẹ wọlé ẹ lọ, ẹ tẹ̀ pẹ̀lú kọ̀mándà tí ẹ sì fi ọ̀rọ̀ tí ẹ ṣe kíni tí ẹ fi pamọ́ sọ́wọ́ kọ̀mándà. Tó wá sì jẹ́ pé àtẹ̀jíṣẹ́ náà lẹ́ bá fẹ́ ṣe àsìkò tá a wà lóde òní yìí ní 21st century yìí, kò ní ìdíkẹ́ ṣe ń fowó kọ yín sábẹ́ pé mi lágbájá. ṣe máa mú nọ́mbà wá fáwọn èèyàn á fún wọn nọ́mbà lórí ètò. Kí ni nọ́mbà yẹn? pàjáwìrì àkọ́kọ́ nọ́mbà wọn ni 09069392064 09069396064. Nọ́mbà kejì tí wọ́n tún lè pè sí ó ní 08035479930. Fún ètò ààbò ni o, àbí bóyá tẹ bá kẹ́fìn àwọn atiláwí níbì kan, ẹ láǹfààní láti pe àwọn nọ́mbà yẹn láti fi tó wọn létí pé à ń rí fìrìfìrì kan lápá bí báyìí o, ẹ wá kẹ wá bá wa yẹ ibẹ̀ wò. Kó tó di wá di wípé àtúbọ̀ sí apá àbòmíì lórí eléyìí tá a sọ ń sìn, ọ̀pọ̀ àwọn èèyàn náà máa ń sọ wípé ẹ̀yin elétò ààbò tí wọ́n bá ṣe amẹ́fún yín, ẹ̀ tún máa ń ya wo àwọn tó wá ṣe amẹ́fún yín. Látàrí èyí, bẹ́ẹ̀ lómi bá rí wà burúkú tó ń lọ lọ́wọ́, akọ̀yìn arọra dákẹ́ ni, a ní wọn kúkú yàwó fún wọn. Ṣé ẹ sì ń ṣe bẹ́ẹ̀? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́?
tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin elétò ààbò sì ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀yin la ṣojú àwọn elétò ààbò lórí ètò yìí. ẹ ṣeun púpọ̀ atọ́kùn ìbéèrè tẹ béèrè ẹ̀kan béèrè ẹ̀ ṣàkálà pé à ń ṣe bẹ́ẹ̀ tí mo sì ń wò bí mo ti jókòó iná ni mo ti ń wo rẹ́kọ́ọ̀dù àwọn ọlọ́pàá. kò ṣàkálà náà. mo sì ìwé tiwa náà mo ń wò pé ìyá aṣerú ẹ̀ rí sá àṣerú ẹ̀ rí. lèmi náà ṣe béèrè pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ṣe sì ń ṣe bẹ́ẹ̀. a ò ṣerú ẹ̀ rí ṣùgbọ́n ohun tó fà á táwọn èèyàn wá fi ń wò pé nígbà tó bá fẹ́ fi di ẹrù tí wọ́n dì kalẹ̀ tí wọ́n gbélé wa tí wọ́n gbẹnu yín gbélé wa lórí ohun tó fà á ni wípé tẹ́ ẹ bá wò òwe àwọn bàbá wa wọ́n ní ọ̀rọ̀ onílé ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ń wò yẹn náà tó bá jẹ́ ọ̀rọ̀ security rí ọ̀rọ̀ nílé o kì í ṣe gbogbo ọ̀rọ̀ ibi tọ́rọ̀ bá ti bá yàn wá níbi tọ́rọ̀ bá ti bá náà là ń sọ ẹ má jẹ́ ká túnṣe máa lọ tẹ̀ tó bá ti jọ́rọ̀ ààbò ẹ̀mí àti dúkìá èyàn ó wọlé báyìí ni ó dàbí pé etí aṣọ wa ò dọ́gba ń bí àbí inú ọ̀rọ̀ àwọn bàbá wa àgbà wọn ni etí aṣọ ò dọ́gba àwọn tí mò ń wò yìí bójú eléyìí ti rí i sọ̀rọ̀ ṣe sọ lójú eléyìí ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá fẹ́ mú information lọ bá àwọn tá a jágbófinró ẹ̀yin elétò ààbò àwọn elétò ààbò gbangba ń bẹ̀ náà ni ó ti máa sọ kódà láti inú kọ̀rọ̀ yàrá pé ìyá alágbà mò ń lọ nìyẹn àwọn ọmọ yìí ó gbà. àwọn èèyàn sì ti máa gbọ́. èyí tá a jọ kẹsẹ̀ sí ìwà mọ̀ wípé mo kọjá bẹ́ẹ̀ ládùúrú ìwé tá a kà àìníkan lè wá náà amọ́lé ń bí ó ti sọ fún ìyàwó náà gbà tóun náà bá fẹ́ lọ sílé kejì bóyá ó fẹ́ lọ lọ́ta lẹ́ni dáàdì wa ẹni pé wọ́n ṣe fìnàfìnà tí wọ́n lọ orí ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà ni wọ́n ń jáde lọ. so ẹni tí wọ́n sọ fún náà òun náà tún jẹ́ pé ẹnìkan tí wọ́n fà kísà mọ́ lẹ́nu òun náà gbé pé ẹ wo lágbájá ti lọ bí báyìí kódà ẹ mọ̀ so ọ̀pọ̀lọpọ̀ wa ò ní gògóńgò tó bá pé mo bá lè sọ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ méjì lọ̀rọ̀ máa ń jẹ́ ọ̀rọ̀ tó já sí pé bí mo ti gbọ́ yìí tó wọlé sínú etí mi kò gbọ́dọ̀ jáde síta ìmí sì wà tó yẹ pé ọ̀rọ̀ tí mo gbọ́ yìí kì í ṣe ọ̀rọ̀ tí ó gbọ́dọ̀ gbé ara ẹ̀dá yóò sọ yàn láìsàn àfi kí n lọ sọ fáwọn agbófinró bó bá tó dọ́dọ̀ agbófinró náà tó bá fẹ́ sọ náà ẹ̀rí a máa ń sọ̀rọ̀ bedroom voice bó bá fẹ́ pé lóru náà ló bá fẹ́ pè pé àwọn máa náwọn máa digunjalè bá ti dé kì í ṣe tá à ń pariwo síta a máa ṣọ̀bùra bíi mẹ́wàá orí àdàbò ara pátápátá ni tó yẹ pé ohun wa ò ní jáde rárá sókè táàrọ̀ aṣọ ohun tá a fẹ́ sọ hẹ́lẹ́hẹ́lẹ́ kì í ṣe ohun tá a máa wá pariwo. pé wọ́n ti dé o wọ́n wà bí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ o. nọ́mbà kíní báyìí ni o nítorí pé àwọn tí wọ́n lérò pé inú ilé bàbá lágbájá ni wọ́n wà ó ṣeé ṣe kó jẹ́ wájú ìta tiẹ̀ náà wọ́n fèèyàn méjì sílẹ̀. pé ẹnìkan wà nílò tó yẹ pé akin èèyàn lélẹ́yìn náà bẹ́lẹ̀ bó bá rí nǹkan kan tó bá kẹ́fì nǹkan kan yóò sọ̀rọ̀. gbogbo nǹkan yìí náà ni a gbọ́dọ̀ fi kún àwọn ìgbésí ayé tólúkúlùkù wa ń gbé sí pé tá a bá rí ká mọ̀ pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà là ń sọ. à ń sọ ní yàwùyàwù fún mọ̀lẹ́bí ẹni kì í ṣe gbogbo ọ̀rọ̀ náà là ń sọ nípàdé pé wọ́n ti yan security committee ní community gbogbo ẹ̀ náà là á kàn lanu pé èmi mú lẹ́nu mi. ẹ ṣeun àlejò wa ẹ̀yin ní gbólóhùn kan torí mo mọ̀ pé tí n bá ní kẹ́ máa sọ lọ ọ̀rọ̀ dá ṣáká sẹ́yìn náà lẹ́nu kí ni àmọ̀ràn yín fún àwọn ará ìlú lórí ọ̀rọ̀ ààbò. ẹ ṣeun púpọ̀ àmọ̀ràn wa fáwọn èèyàn wa ní ṣókí òní pé lórí ọ̀rọ̀ ìjínigbé gbogbo gbàkígbà tí a bá kẹ́fí pé bóyá àfi wọ́n ti ẹ̀ gbé èèyàn kan ni ẹ má jẹ́ ká bò mọ́lẹ̀ ẹ má jẹ́ apá mọ́lẹ̀ o ẹ jẹ́ ká rí i pé. ṣùgbọ́n àwọn tó máa ń jiyàn gbé yẹn náà máa ń sọ wípé wọn ò gbọ́dọ̀ sọ fọ́lọ́pàá wọn ò gbọ́dọ̀ sọ fáwọn agbófinró. ohun tó fà á náà nìyẹn tó fi já sí àwọn náà ò fẹ́ jáwọ́ mọ̀ pé ó dàbí wọ́n ti gbin ìbẹ̀rù sí wa ní ọkàn ẹ jẹ́ ká rí i pé àfi tó àwa tá a já gbófinró létí àwa náà mọ ètò àmọ́ àti wọn bá ń sọ pé àwọn mọ àyíníke àwa náà mọ àyínípadà nítorí pé ìtara yìí pé babalá sọ ṣé wọn ní sọ ẹ̀mí èèyàn wa nù olófà tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ wa a kàn gbé owó tàbùàtàbùà kó la máa lọ gbé fún àwọn èèyàn wọ̀nyí ẹ jọ̀ọ́ kí a rí pé a fi tó wa létí. ẹ ṣeun iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta alẹ́ tí ń gbọ́ wa ètò Jẹun Wí Tèmi lẹ́tọ̀ yìí a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò a ti sọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí a gbé kí ààbò lè wà a ti sọ ìrànlọ́wọ́ tó yẹ kí àwọn aráàlú pàápàá ká máa ṣe fún àwọn agbófinró. níbi ni a ó ti mẹ́nu dúró lórí ètò yìí lónìí ọwọ́ pàtàkì lọ́wọ́ àlejò wa agbẹnusọ àjọ SOSAFE àjọ elétò ààbò SOSAFE ẹ ṣé Assistant Commander Maruf Yusuf alérò pé tàbá tó pè wá sórí ètò yìí ń gbà mí ẹ máa jẹ́ wa ẹ ṣeun àdúpẹ́ ẹ ti sọ ti yín lónìí ẹ ó tún sọ lọ́la ẹ ó máa sọ ní gbogbo ọjọ́ lórúkọ gbogbo àwọn tí a jọ po ètò náà pọ̀ tó fi di odidi àmójú ẹ̀rọ wa ni Yẹmí Sẹ́rí Kúdí nígbà tí olóòtú ètò yìí sì jẹ́ Abíọ́dún Ògúndípẹ̀ Tèmiládé Tìjání lórúkọ tèmi òrèǹté kí ọba òkè jẹ́ kí a tún ní ìpàdé ayọ̀.